Bismillahir Rahmanir ti Rahim. wà lọ́wọ́ wa báyìí kóró kan rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ti ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀n tẹ́nìkan ní kéèsì rẹ̀ next week Monday ní kéèsì rẹ̀ so ta lọ́rùn it's never a problem lórí pé ó ń ṣépè lé wa ó ń bú wa yẹn ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké ní mo níwà lórí social media mo sọ gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n pè kí wọ́n sọ fún Olúbàdàn ó ti kọlu rẹ̀ tó ọ̀dà ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó ní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde Ọlọ́run fi kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwọn aláwọn tí ń rí irú rẹ̀ tá a lè gbìyànjú jáde ẹ̀yin náà lọ bọ́ bá ti tiwọn tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá sí fún ọlọ́ba rán níṣẹ́ kó tètè kọlu rẹ̀ tó ọ̀dà tí ọba rán níṣẹ́ kí wọ́n tètè pé kí wọ́n kọlu rẹ̀ tó ọ̀dà náà. Alhamdulillahi Rabbil Alamin. Àná ni mo wo fọ́nrán yìí. Bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn, bàbá wa US Imam, aṣíwájú wa ni wọ́n, bàbá wa ni wọ́n. Nínú àwọn tọ́lọ́hun fi di Ìlọrin mú ni wọ́n, kọ́lọ́mọdé ó bàjẹ́ fún wọn. Ìgbà tí mo gbọ́ Olúbàdàn ló jẹ́ kí n ní interest nínú ẹ̀. Mo wá ní láti pè wọ́n pé yes sir, mo gbọ́ tẹ́ dárúkọ Olúbàdàn, kí ni bàbá Olúbàdàn ṣe? Èrò mi ní pé bóyá bàbá Olúbàdàn release ọ̀rọ̀ kan tó jọ mọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n wá ní rárá o, ta lọ́lọ́run náà ni àwọn ń sọ pé kí wọ́n kìlọ̀ fún wọn. Yes sir, ẹ ti ń dà pọ̀ o, ta lọ́lọ́run ò tó bẹ́ẹ̀ ti pé yẹn. Ọlá pẹ́ ìbára gbé Ìbàdàn ní ta lọ́lọ́run is an èèyàn yẹpẹrẹ, ọmọ èèyàn yẹpẹrẹ, èèyàn yẹyẹ, ọmọ èèyàn yẹyẹ, ọmọ láàlàsí, ọmọ àwọn èèyàn láàlàsí, inú wọn pè ta lọ́lọ́run kò pàtàkì tó bẹ́ẹ̀ sí gbé yẹn o. Àwọn tí Ọlọ́run bá fi di Ìbàdàn mú kankan tí yóò lọ́wọ́ sí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti rádaràdá tí ń ṣe òsí o. Àwọn èèyàn pàtàkì ń bẹ nìbàdàn tó jẹ́ pé báwọn wọ̀nyẹn bá ti sọ̀rọ̀ ó dá wa lójú pé ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ Olúbàdàn ló ti wá, kìí ṣe mú ta lọ́lọ́run. Ta lọ́lọ́run bá wo àṣìṣù ta lọ́lọ́run rárá o. Ọ̀rọ̀ ta lọ́lọ́run ò tó ń téyàn wà torí ẹ̀ gbé ọ̀rọ̀ kọ Olúbàdàn lọ́rùn. Olúbàdàn ò máa kò mẹ́bí ẹ̀. Àwọn ẹni tó tóbi ń bẹ lólúyọ̀lé, àwọn èèyàn pàtàkì ń bẹ nìbàdàn wa. Àwọn ọkùnrin ọlọ́lá ń bẹ lólúyọ̀lé, àwọn ọkùnrin pàtàkì ń bẹ nìbàdàn wa. Bẹ́ẹ̀ làwọn obìnrin olówó ọlọ́lá oníyì alápọ̀nlé ń bẹ lólúyọ̀lé, àwọn ọkùnrin pàtàkì ń bẹ nìbàdàn wa. Tó jẹ́ pé láyé wọn ò ní ever lọ́wọ́ sírú rádaràdà yẹn. Mo wá rí pé bàbá wa US Imam wọn ò mọ ta lọ́lọ́run pé èèyàn yẹpẹrẹ ni. Mo ń fi ọ̀rọ̀ yẹn pé gbogbo àwa tá a jẹ́ ọmọ Ìbàdàn, mo kóra mi náà pọ̀ pé àwa tá a jẹ́ ọmọ Ìbàdàn ni mo ń gbé. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ̀ Ìbàdàn ẹ má bínú sọ̀rọ̀ yẹn o. Bàbá wa tó sọ̀rọ̀ yìí ó mọ̀ pé ọmọ tí ń sọ̀rọ̀ yẹn ọmọ lásán ni o, kejì ajá. Kódà a lè pè lẹ́ràn bí yẹ gan, èyí sẹ́yìn náà kò tó súnmọ́ bí yẹ débi tí a wà da ọ̀rọ̀ rẹ̀ pọ̀ mọ́ ọ̀rọ̀ bí yẹ. Ọmọ lásán ni kejì ajá. Sọ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn, bàbá wa tí ẹ gbọ́rọ̀ wọn yẹn wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ta ni wọ́n mọ̀ bú bàbá ẹ̀ tààrà ò ní ta ẹgbẹ́ sí kẹ́tẹ́ ní tàpá fọ̀rọ̀ yálà yàtà ni wọ́n kìrìn bọ̀ǹkùn tí ò ní jàǹpátá. Ìbá jẹ́ pé ọmọ àṣìṣù àtàlọ́lọ́run yẹn bá ní bíbí ire tó ní òbí ire, wọ́n ti gbọ́dọ̀ pé lákìyèsí pé agbọ́pọ̀ ń sọ̀rọ̀ olóúnjẹ àfẹ́sí ìṣẹ̀ṣe kí tó ń tọ́ba lọ́rin. Sígbà tẹ́ dájú igun tẹ́lẹ̀ fẹ́ ṣe sọ́ba lọ́rin ni ẹ mẹ́ṣe ni ẹ gbọ́rọ̀ lẹ́nu ọba lọ́rin ni. Kí wá ní tiẹ̀ bàbá tó dàgbà tó bá lọ́jọ́ orí kò sì máa pè pọ́n gàdà. Ànábì sallallahu alaihi wasallam ó ní mal'un man sabba walidayhi. Ọmọ ìpè lọmọ tí bá ń bú òbí ara ẹ̀. Òwà rẹ̀ lómi ìbúmọ̀ wà ń bú ya àti bàbá tó bí ọlọ́mọ. Kọlu àwọn tó wà níbi tá Ànábì ti sọ̀rọ̀ yẹn wá béèrè lọ́wọ́ Ànábì pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run, wa kayfa yasubbu rajulu walidayhi, kayfa yasubbu rajulu walidayhi. Báwo ni èyí ó sì máa bú bàbá rẹ̀ tó máa bú ya rẹ̀? Ànábì ní yasubbu aba rajuli fa yasubbu aba. Bó bá ti bú bàbá tí wọ́n wá tàtàrà ìbú bàbá rẹ̀, wa yasubbu ummuhu fa yasubbu ummuhu. Fayasubbu abahu wa yasubbu ummuhu wa yasubbu ummuhu. Ó ti bú bàbá rẹ̀, ó ti bú ìyá rẹ̀.
nípa báyìí bàbá ta lọ́lọ́run bó ṣe yẹpẹrẹ tó náà lẹ́ẹ̀ máa bú bàbá ẹ̀ nínú tí ó jẹ́ kẹ́ mọ̀ pé ó yẹpẹrẹ náà ni dídá sí tí irú wa ò dá sí kò lè jẹ́ èèyàn gidi ní sọ̀rọ̀ ká má ti fọ̀rọ̀ bẹ̀ ń tọ̀ ń wò pé èèyàn gidi la pè yín kí ló tẹ̀ wá sí bí ayán èèyàn pàtàkì la pè yín ẹ̀ sí wá ń wùwà pátákó ẹni rere la pè yín kí ló tẹ̀ wùwà rẹ̀ lẹ̀ wùwà bí ọmọ lẹ́lẹ̀ á ti fọ̀rọ̀ bẹ̀ ń tọ̀ ń wò yín wá pé bàbá wa US imam náà ní ìsìn ẹ̀ gbọ́dẹ̀ nu wọn wọ́n sì sọ pé àwọn ó ṣe apology fún gbogbo ọmọ Ìbàdàn lórí ìdárúkọ bàbá wa Olúbàdàn àwọn ni mo ti ń pè é so nípa báyìí ẹ má bínú torí Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ìbàdàn tí gbígbọ́ orúkọ Olúbàdàn ní irú ọ̀rọ̀ báyìí ó dùn ní pé ó sì rí bẹ́ẹ̀ salamu alaikum warahmatullah. aleykum salaam àti láṣẹ. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sí àdálẹ̀ wa sà. Ọlọ́run sàlékún fọkànbalẹ̀ yín o. àmì àti tìyín náà. à ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí afẹ́fẹ́ sà. ok sà. ọ̀rọ̀ fídíò tí mo pè yín fún ní àná nípa pé mo gbọ́ ọ̀rọ̀ bàbá Olúbàdàn bẹ́ẹ̀ mo wá ń bi yín pé àṣé bàbá Olúbàdàn sọ̀rọ̀ kankan ni. bẹ́ẹ̀ni. ẹ wá ní rárá pé ta lọ́lọ́run náà lẹ́fẹ́ kí wọ́n call to order. bẹ́ẹ̀ni mo ti wí nánu. mo wá ní ọ̀rọ̀ ta lọ́lọ́run ò sì wá nípa tó bá àwọn èèyàn yẹpẹrẹ ní ta lọ́lọ́run Olúbàdàn ò mọ̀. àwọn náà mọ̀. àwọn náà mọ̀ àkànfẹ́ kábùkù ta Olúbàdàn ni. Masha Allah. Wallahi àfẹ́ kábùkù ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ibi kan lèmi ti kí wàdà bí yàrá wa ní àfi ní 100%. pẹ̀lú ògùn Ọlọ́run. ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa kì í ṣe pé àwọn aláṣẹ nìkan kódà ọmọdé ó níwọ̀ rẹ́spẹ́kìtì lọ́dọ̀ wa. so kí a ní nǹkan kan àgẹ́sì bàbá wa Olúbàdàn rárá àmọ́ bọ́rọ̀ yẹn ṣe ká wa lára tó bí ṣe ń dùn wá tó ká ọmọ yìí àti mọ̀nà tá gbà díìlì pẹ̀lú òun gbogbo àwọn èèyàn tún lè níbi tí wọ́n ti ràn wá lọ́wọ́ ní ìwà ṣẹ́rí fídíò yẹn nígbà tí mi náà sọ̀rọ̀ tán lánàá ajé àtúnwò wà lọ́dọ̀ rẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń wò ni mo wá rí i pé èmi gan ṣe mistake níbẹ̀ ẹ sá wò mo ṣe mistake pẹ̀lú bí mo ṣe ń àdírẹ́sì bàbá kábíyèsí Olúbàdàn wà lọ́ọ̀yìn mà àtìgbà tí n gbọ́ lánàá tèmi kan tó gbọ́ lánàá fúnra mi ó tó gbà tèmi náà mo sì sọ̀rọ̀ yìí. ìbínú ọmọ kó lu àwọn ìlẹ́sẹ̀ náà. nínú dem pressure torí pé ní ìjẹta tí mo ṣe kinní yẹn èmi lè exam officer department mi àwọn answer exam lọ pépà mi gangan wá sí ìjọ yẹn so ẹni tó gbé pípa lọ wá ti gbé lọ so pressure mọ́ọ̀tì lórí mi bí kí n ti kúrò ní ìgboro kí n ti máa lọ school ni so gbogbo kinní yẹn papọ̀ ìgbà tí wọ́n wá ń gbọ́ lánàá ó wà ká mi lára pé àwọn èsì oríyàn báyìí o tá a bá sì níbi tá a ti ṣe mistake kò tí wá lójú àti tún ṣe ká tètè tún ṣe kò tí wá lójú àti tún ṣe àìsàn onígbèraga kódà bí èèyàn lọ bá pe àkíyèsí wa tó bá ti pè wá sí àkíyèsí ní pètò nílà àkáyì a sì tẹ̀lé mọ́ra rẹ̀. èyí tí mò ń gbọ́ nínú ọ̀rọ̀ yìí nìsín ni pé ìmọ̀ lo gbólóhùn kólúbàdàn yà pé kó yà pé àwọn gbólóhùn ó. àwọn gbólóhùn wọn kì í ṣàwa àwọn kan àrùn rẹ̀ àìsè ìṣèwé èèyàn bẹ́ẹ̀. tó àwa ń dá ọ̀rọ̀ yẹn padà pé tó bá sí bàbá Olúbàdàn. rárá o. kí bàbá Olúbàdàn ọmọ bínú kí gbogbo tí sì ń jọ́ mọ́ Ìbàdàn ẹ̀ńtáyàlì kí wọ́n bínú lórí ẹ̀. kí wọ́n má bínú lórí ẹ̀ wàláì bí kò mọ̀ bínú lórí rẹ̀. pé bá a ṣe àdírẹ́sì wọn yẹn kò mọ̀ bínú lórí rẹ̀. àkọ́jà ẹni tí ì sọ bá àgbọ̀dọ̀ àdírẹ́sì ẹ̀ báyìí. àgbọ̀dọ̀ àdírẹ́sì rẹ̀ bẹ́ẹ̀. ká tó wá pé odidi ọba àlú. yes a fẹ́ correct èèyàn àwa gbọ́dọ̀ tún lo ìlànà tó ń lò. láti correct rẹ̀ àwọn èsì ìwé èèyàn bẹ́ẹ̀. tó yẹ sí ti wá láti ti ṣàtúnṣe ọ̀rọ̀ wa níbi tá a bá ti ṣe mistake. àgbẹ̀ ìgbé èèyàn ni wá. ẹlẹ́ran ara ni wá tá a lè ṣe mistake ẹ̀ àti kírímù rí pé àwa yẹn fọ́líbù. ẹnìkan ní ò lè ṣe mistake ni wá. Ọlọ́run nìkan ní ò lè ṣe mistake. láti pé káwa gan fúnra wa ká tún ká wa sí. káwọn èèyàn tó máa wá tún wá sí. wọ́n tó máa wá tún wá sí. tó bẹ́ẹ̀ tí wọ́n bá pè wá sákìyèsí á tẹ̀lé àfẹnjọ́ bá fi làákàyè pé á sì ní kó get out. ẹ ṣe nínú àwọn ìwà tá a fi máa dá hírì Ìlọrin ọ̀kan nínú ẹ̀ nìyí tí ẹ ṣe fún wa láàárọ̀ yìí ó sì jẹ́ nǹkan ìdùnnú púpọ̀ fún gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn yín àbúrò lẹ́yìn yín ó jẹ́ nǹkan ìdùnnú fún wa púpọ̀ torí pé bí àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùnú ìlú nìbàdàn bá fẹ́ àdírẹ́sì irú àwọn ọ̀rọ̀ yẹn ní mọ̀ntàwí nígbà tá a bá ti lẹ́yìn tẹ́já síwájú wa bá sọ̀rọ̀ yóò wá padà dúró nídùú pé ó bú mi mo bú ni ó bú bàbá mi mo bú bàbá ẹ̀ ni táì sí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí inú wa dùn sí gan ẹ ṣé gan bàbá Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ o àgbàrọ̀ ẹ̀ já síwájú pẹ́ o ẹ ṣé gan tọ́ ilẹ̀ ti gbọ́ yìí o gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣé gan ilẹ̀ ti gbọ́ yìí o
àwọn bàbá wa tí ẹgbọ́n wọn yẹn bàbá wa Barrister US Imam wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ wallahi alazim. Ìwọ̀nba ojútì ni ẹ̀kọ́ ni tí ẹ bá bá lára wa, àwọn náà làwòkọ́ṣe wa, wọn kì í ṣaláì lójútì. ọmọ kéwù àwọn alájí àgbà ni wọ́n, ọmọ kéwù bàbá lágbàjì ni wọ́n, ọmọ kéwù Sheikh Adam ni wọ́n, ọmọ kéwù bàbá àgbàrìgìdòmà ni wọ́n, ọmọ Sheikh Alimi ni wọ́n. Ojútì ìtìjú àgbàlagbà ìmọ̀ bẹ fún wa. Tí ẹ bá wá gbọ́ tí a bá sọ̀rọ̀ lórí nǹkan kan, ẹni tó sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ léyìn ni ó fa sábàbí. Ta lọ́lọ́run kò ní wéètì ọ̀rọ̀ tí a gbé sọ́dọ̀ rẹ̀ yẹn, wéètì ẹ̀ ò tó ká nítorí ẹ̀ la fi wá ń pelú bàdàn, wéètì ẹ̀ ò tó bá wọn. Bá a bá dàdúgbò wọn gan, a dénú ilé wọn kí wọ́n tó mọta ní jẹ́ òun, wọn ò má. Kó búyàn, kó ṣépè, kó parọ́ mọ́ Ọlọ́run, kó parọ́ mọ́ Ànábì, kó bú àwọn àgbàlagbà, ibi tí source of income tiẹ̀ ti jáde nìyẹn lójú ọ̀ràn sámà. Nípa báyìí gbogbo èèyàn mọ̀ Ìbàdàn, ẹ má bínú. Orin ọmọ yín náà mo fi ń bẹ̀ yín pé ẹ má bínú. Alhaji wa Saheed Òṣùpá ó ní àwọn ọkùnrin ọlọ́lá ń bẹ lólúyọ̀lé, àwọn ọkùnrin pàtàkì ń bẹ níbàdàn wa, àwọn obìnrin olówó ń bẹ lólúyọ̀lé, àwọn obìnrin pàtàkì ń bẹ níbàdàn wa, gbogbo ọmọ Olúyọ̀lé ẹ kú àmójúbà ọba, tuntun àmójúbà tuntun, ẹ kú àmójúbà ọba, ìgbà yín àsàn wá ẹ kú àmójúbà ọba, ọba wa ọba Rashidi Ládọjà gbẹgbẹgbẹgbẹgbẹ. Ẹ má bínú torí Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.